mo ní bẹ́ẹ̀ ni o ògúnṣu nọ̀rì nọ̀rì ọ̀sàṣù lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ aláyé ń ráyé aláṣàn ń ráṣàn o. àgbà ìmàdé ò gbẹ̀yìn ọ̀rọ̀ wọn rí i pé kò sún ọmọ wọn wá fi run mu dí mú wọn fi rùn kan dí ìyá pẹ́pẹ́pẹ́. àdìfáfúnṣe tí ṣe lórí òrò láyé àbùfún ìṣẹ̀ṣe tí ṣe lórí òrò ní ìwàrùn. ìṣẹ̀ṣe làwa bọ̀ níbẹ̀ ká tó máa wo ṣe. ìṣẹ̀ṣe làwa bọ̀ níbẹ̀ ká tó máa wo ṣe. ìṣẹ̀ṣe làwa bọ̀ níbẹ̀ ká tó máa wo ṣe. ẹ jẹ́ ká sí ìṣẹ̀ṣe o ẹ jẹ́ ká sí ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o kó wa mú yígọ̀ sí. Ọlọ́run ní ìṣẹ̀ṣe o ilẹ̀ màrè ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o. Ìyá ẹni ní ìṣẹ̀ṣe o bàbá ẹni ní ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o. Egúngún ní ìṣẹ̀ṣe o òrùlé ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o láòsìn o. ẹ káàbọ̀ o tí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ bá mi máa pín. Ọbàtálá ní ìṣẹ̀ṣe o orí ẹni ní ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o. bàbá mi àdìs tó bọ̀ ẹ tún jọ́ mẹ́ta. Ifá ẹni ní ìṣẹ̀ṣe o òrùlé ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o láòsìn o káwá tó. Ọ̀ṣun ní ìṣẹ̀ṣe ẹ káàbọ̀ tẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ jọ̀ọ́ bá wa máa pín. màá tó bẹ̀rẹ̀ ètò ń sìn. ìṣẹ̀ṣe o láòsìn o káwá tó. ṣé fẹ́ràn kẹsì ní. Òrìṣà Ògún ní ìṣẹ̀ṣe o ìjà ní ìṣẹ̀ṣe. bá mẹ́gbà bá mẹ́gbà kí n fi ṣe ìbá dáadáa. bá mú ẹgbà tí mo fi ṣe ìbá ẹ̀yìn bá mú wá nínú ilé. Ṣàngó ní ìṣẹ̀ṣe ayọ̀ bá mẹ́gbà ní ìkókò. Ọya ní ìṣẹ̀ṣe. níbi tí ṣíbí máa wà ní tó bá ti ṣe bàbá mi rí tí bá ti nà sí lọ́nkán bá wọn àwọn ni. Ọbalúwayé ní ìṣẹ̀ṣe o Ọ̀ṣọ́ọ̀ṣì ní ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o. Ará Ẹ̀gbó ní ìṣẹ̀ṣe o Ìrìnlẹ̀ ní ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o. ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ bá mi máa pín. Èṣùré ìṣẹ̀ṣe o Ẹ̀gbàré ìṣẹ̀ṣe. bá mi mú lọ́nkán tó bá tún rí lọ́nkán kò ní súnmọ́ mi bọ̀ tó bá rí nǹkan kan ó máa súnmọ́ mi ọmọ yẹn. ọmọ mi ò lágbára. Ọmọlú ní ìṣẹ̀ṣe o Oríire ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe o láòsìn o. ṣé ń gbọ́ mi ṣó ń jágere tí ò bá jágere ẹ̀jọ̀ jẹ́ kí n mọ̀ ká tó bẹ̀rẹ̀ ètò. mo fi títóbi Olódùmarè bẹ̀ yín o. Ìṣẹ̀ṣe o
Agẹmọ ni ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o, a ó sìn o, ká. Ṣó ń jágere? Ìyá Múníká, ẹ ṣeun jàre tẹ́ darapọ̀ mọ́ mi. Tó bá ń jágere ẹ bá mi kọ síbẹ̀ pé bẹ́ẹ̀ ni, ẹ ṣeun ìyá mi. Ìṣẹ̀ṣe o, la ó sìn o. Ẹ bá mi máa pín, èmi náà ti pín sìn mi. Ẹ bá mi pín, ẹ bá mi sọ fún alára wípé mo ti wà níbí ẹ bá mi sọ fún ajérò wípé mo ti wà níbí ẹ bá mi sọ fún ọ̀rọ̀gún léèlá pé mi ọmọ yín kékeré inú ilé yín mo ti wà níbí bàbá mi ní ọlá Ọlámilékan mo rí yín, ìyá mi àárín ọlá alias honorable mo rí yín, bàbá dis ṣóbọ̀ mo rí yín, bàbá mi sunshine topsy mo rí yín, bàbá frosh àwọn orúkọ it's far loaded frosh ẹ má bínú. Ojúbà kọ́dá ayé mojúbà ṣẹ̀dá. Ẹ káàbọ̀ sórí ètò. Èmi bá níyọ̀ ṣá òkú ti ṣe ìbá gbogbo ajólé lọ. Ìwé jẹ́ǹjẹ ẹni tó bá mọ bọ̀bọ́ yìí Saheed Shittu ẹjọ́ ẹ bá mi pè é. Tẹ́ bá mọ̀ lórí aago ẹ bá mi pè é. Tẹ́ ẹ bá mọ̀ lórí aago ẹ bá mi gbé fún. Mo ti táàgì ẹ bá mi fi táàgì. Ìbà ìbà bàbá, ìbà yèyé, ìbà kọ́dá, ìbà ṣẹ̀dá, ìbà olúwo, ìbà ojú ìgbọ̀nà, ìbà ìbà dáṣọ máa mọ̀ ọ́rọ́. Kò mọ̀ sí ọpẹ́. Tí mo rò pé mo ti di born again. Wọ́n dé o. Kọ́pẹ̀ ṣó. Capito? Ire gbogbo kó tó wà lọ́wọ́. Ire gbogbo. Ẹ ṣeun, àṣẹ, ẹ ṣé màámi Monica, mo ti rí wípé ẹ ti bá mi táàgì ẹ̀. Ìyá mi Búkì Ògúnṣe káàbọ̀, bàbá mi Prince Peter Kọ́láwọlé, ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi. Tí ẹ bá ti darapọ̀ mọ́ mi lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ ẹ bá mi máa pín, ẹ bá mi wí fún alára pé mo ti wà níbí ní digbí, ẹ bá mi sọ fún ọ̀rọ̀gún léèlá wípé mo ti wà níbí ní digbí pé mi ọmọ yín àbúrò yín kékeré inú ilé yín báyìí mo ti wà níbí, ẹ bá mi máa pín tí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ìkànnì yìí wípé a máa ń júbà kí a tó wọnú agbami ètò lọ. Mo júbà Olódùmarè, kábíyèsí rẹ Olódùmarè, torí pé ìwọ ni ọba gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé pátápátá. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tí ò bá ti fi Ọlọ́run Olódùmarè síwájú, irọ́ lásán pátá gbáà ni wọ́n fẹ́ pa. Ìbà rẹ Olódùmarè, èmi Abímbọ́lá mo fẹ́ máa wọnú agbami ètò lọ. Mo fẹ́ ṣe kíni? Mo fẹ́ máa sọ̀rọ̀. Mo fẹ́ kó jẹ́ wípé kí ìwọ Olódùmarè kó máa sọ̀rọ̀ láti ẹnu mi. Tó bá jẹ́ pé àwa ọmọ kóòtù òjìrè ló ti tọ́ la mọ ohun tó ń jẹ́ Ọlọ́run Olódùmarè. Mo fẹ́ kó jẹ́ pé ìwọ ló máa, èmi kàn máa lanu ni wà máa sọ. Mojúbà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé, mojúbà orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ kóòtù òjìrè, gbogbo ọrẹ ayé, gbogbo ọ̀sìn ayé pátápátá ìbà ni mo ṣe. Ìbà bàbá, ìbà yèyé, gbogbo ẹ̀yin olúwo ìbà ní ni mo ṣe o. Gbogbo ẹ̀yin ojúbọ̀nà pátápátá mojúbà yín, ẹ jẹ́ kójú mi ṣe, ẹ jẹ́ kójú mi sọ, nítorí wípé kí ni àdáṣe ní mímọ ìbà gbọ́dọ̀ wọn mọ ènìyàn. Mojúbà orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ kóòtù òjìrè, gbogbo ọrẹ ayé, gbogbo ọ̀sìn ayé pátápátá ìbà ni mo ṣe. Gbogbo ọwọ́ tí a fi kọ́kọ́ tú ilẹ̀ ṣe ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ kóòtù òjìrè pátápátá ìbà ni mo ṣe.
ìbàdá tí a fi kọ́kọ́ yẹ̀nà ní gbogbo ilẹ̀kílẹ̀ nílẹ̀ kóòtù òjíire ìbà ni mo ṣe. ọkọ́ tí a fi kọ́kọ́ ro ilẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ kóòtù òjíire ìbà ni mo ṣe. mojúbà ọ̀wọ̀ tí a fi túnlẹ̀ ṣe tó mọ́ teketeke ní gbogbo ilẹ̀kílẹ̀ nígbà táwọn baba ńlá wa ń tẹ̀dó pátápátá ìbà ni mo ṣe, ẹ jẹ́ kó ju mi ṣe, ẹ jẹ́ kó ju mi sọ. mojúbà ọlọ́kùnrin, mojúbà ọlọ́bìnrin, mojúbà ọmọdé àgbàlagbà ojú inú àṣẹ ẹ̀dí ní gbogbo ilẹ̀ kóòtù òjíire pátápátá, ẹ jẹ́ kó ju mi sọ, ẹ jẹ́ kó ju mi ṣe. torí wípé kí ni àdáṣe ní ọmọ ìbà gbọdọ̀ wọn mọ ènìyàn. mojúbà ìyámọ̀pó, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó tó doríkodò tí ò ṣe mi mojúbà, mojúbà ìyámọ̀pó tó doríkodò tí ò ṣẹ̀jẹ̀. ìbà alákìríboto aláìlójú awẹ́ gbogbo ṣokóṣòbò pátápátá ìbà yín ni mo ṣe, ẹ jẹ́ kó ju mi sọ, ẹ jẹ́ kó ju mi ṣe. nítorí wípé kí ni àdáṣe ní ọmọ ìbà gbọdọ̀ wọn mọ ènìyàn. ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́, ẹ̀yin ìyá mi alágogo idẹ, ẹ̀yin ìyá mi ajíbọ́lá ọmọ ẹ̀dán, ẹ̀yin ìyá mi ọ̀ṣun chẹ̀ǹgẹ̀ṣẹ́, ẹ̀yin ìyá mi ajímájẹ nǹkan tó léegun, olójú arẹmọ, ẹlẹ́yìn arẹmọ, alápá arẹmọ, ẹlẹ́yìn arẹmọ, ẹlẹ́sẹ̀ arẹmọ, gbogbo ara kìkì arẹmọ nìyá. kábíyèsí ẹ̀yin ìyá mi mojúbà yín. torí wípé kí ni ẹ̀yin lọ sọ wípé ní ẹ̀ǹkọ̀ọ̀kan kí n máa dín asín, ẹ̀yin lè sọ pé kí n má bàa dẹran àsè lọ́bẹ̀, ẹ sọ wípé lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí n máa jẹ́ ọ̀gà, ẹ ní wípé kí n máa jẹ́ ọ̀gà torí wípé kí ni wọ́n bá ti ń mákèrè báyìí tí ò bá ti jẹ kọ̀ọ̀kan wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń jùlẹ̀, torí pé àgbéjùlẹ̀ báyìí òun ni wọ́n gbégi eléra. Màmí ọmọlára mi sunshine, ìyá mi olólùfẹ́ mi, ẹ ṣeun, ẹ kú abiyamọ ṣe, mo dúpẹ́ lọ́wọ́ yín nígbà gbogbo. mo tún kí bàbá mi náà grandpa Ọ̀rànmíyàn, bàbá mi Adéyínká Ògúnṣẹ́yìndé, àwọn ìyá mi àti bàbá mi nìyẹn. ẹ ṣeun, mo dúpẹ́, ẹ kú àtìlẹ́yìn yín gbogbo yín pátápátá, ìyá mi náà lẹ jẹ́, bàbá mi lẹ jẹ́, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun. bàbá mi Lásùn Abídàkùn, ẹ ṣeun, mo dúpẹ́ tí ẹ darapọ̀ mọ́ mi. gbogbo ẹ̀yin tẹ́ kọ́mẹ̀ntì mo kí yín o, àtẹ̀yin tẹ́ kọ́mẹ̀ntì, ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ mo kí yín, ẹ̀yin tẹ́ ò tún wá wò mí lẹ́yìn tí n bá ṣe ètò yìí tán pátápátá, ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín. gbogbo bíkíbi tí ẹ bá ti ń wò mí, ojú yín ò ní fọ́, etí yín ò ní dì, láṣẹ Èdùmàrè, láṣẹ Èdùmàrè, gbogbo ohun tẹ́ ẹ ń lò láti fi wò mí, ìwọ ọ̀bàjẹ́ kò ní kàn, láṣẹ Èdùmàrè. mo wá júbà yín o, ẹ jẹ́ kó ju mi sọ, ẹ jẹ́ kó ju mi ṣe. bàbá mi ìyá tún mi ṣe, mo kí yín, ẹ ṣeun. gbogbo platform kóhùn tẹ́ ẹ bá ti ń wò mí lénìí, mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ darapọ̀ mọ́ mi lẹ́ẹ̀kan sí. mo wá sọ̀rọ̀ lórí ojúde ọba àkọ́kọ́. ẹ̀kejì, mo tún wá sọ̀rọ̀ nípa ẹṣin tí wọ́n ń sọ pé àwọn Fúlàní ló ń gùn ún. àwọn bàbá wa máa ń sọ ọ̀rọ̀ àṣàmọ̀ kan, wọ́n ní ọmọ bàbá ẹlẹ́sẹ̀ kan tó wá ra bàtà ẹsẹ̀ méjì fún bàbá ẹ̀, ọ̀rọ̀ ló fẹ́ gbọ́, ọ̀rọ̀ ló fẹ́ ṣe kí ni, ọ̀rọ̀ tí etí ikú ń gbọ́, tí etí ẹ̀ fi dì, òun ló fẹ́ gbọ́. ìwúre tèmi lénìí ni wípé káwọn ọmọ yẹn kó má wulẹ̀ wọ́rì mi rárá, torí èmi ṣe ti fún wọn ní gbogbo nǹkan fẹ́. ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ arákùnrin tó wà níbí, k'Olódùmarè kó fún mi sọ gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, nítorí wípé téèyàn bá sọ wípé òun ò sọ̀rọ̀, ẹ rí pé ó ti pẹ́ tí mo ti sọ̀rọ̀, yàtọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí mò ń ṣe, kò kàn wù mí láti sọ̀rọ̀ ni, torí àwọn nǹkan míì tó bá sọ máa kàn tó wípé ó fẹ́ já fílẹ̀, kò ń ṣe gbogbo ẹ̀ náà lèèyàn fílẹ̀, kì í sì ṣe gbogbo nǹkan téèyàn, gbogbo ẹ̀rẹ̀ tó bá ta síyàn lára kọ́ lèèyàn ń gbọ̀n. ẹni tó bá wá ń gbé nínú ilé tí wọ́n fi gíláàsì kọ́, ẹ bá mi sọ fún onítọ̀hún kó má lọ ṣeré pẹ̀lú òkúta, torí wípé tó bá ju òkúta, àwọn tó máa fi ògúlùtù wó gbogbo ilé tó lóun kọ́, wọ́n wà níbì kan. bàbá mi Adélẹ́yẹ Omídìran, ẹ ṣeun. mo gbọ́ ọ̀rọ̀ kan, Àyìnlá Ọmọwúrà ó kọrin kan, ní bó ló ṣe, eré blow that thing, blow it, it's too much now. ó kọrin kan, ó ní kí ẹ má ṣe jẹ́ ń gbọ́ pé mo jí wọn lórin lò,
Àyìndé kí o má ṣe jẹ́ ń gbọ́ pé mo jí ẹ lórin lò, kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àpárá ni. Èmi náà mọ̀ wípé ọ̀rọ̀ àpárá ni, ṣùgbọ́n tá bá wá sọ wípé nítorí wípé ọ̀rọ̀ àpárá ni ká má fún yín ní èsì, ìgbà mìíràn ẹ máa ń rò wípé kò sí èsì ni, àbí ẹni tí wọ́n ní téèyàn bá jókòó sórí òrùlé tó nílé ò bá dáhùn kò ní mọ̀ wípé onílé fòun pe wèrè ni. Ṣé mọ̀ pé ó ti pẹ́ tẹ́ tí ń sọ̀rọ̀ látijọ́ ọjọ́ ẹ̀ tí mi ti sọ̀rọ̀ lórí social media torí mo fi yín pe wèrè ni. Mo fi yín pe asínwín ni. Okay. See. Okay, mama. Finish. Okay. Okay. Mo ti gbọ́. Mo máa ń sọ kinní kan wípé tí ò bá kàráǹgídá mi ò ní fún ẹnikẹ́ni lésì lórí social media torí mi ò kì í ṣe blogger. Ṣùgbọ́n a ti rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kóòtù òjìrì pátápátá ẹ̀sìn ti da ọpọlọ wọn dé. Wọn kì í ṣe ọmọ Fúlàní níbì kan, ṣùgbọ́n ẹ̀sìn ó ti ṣe kíni, ó ti da ojú ọpọlọ wọn, ó ti dà á dé. Saheed Shittu, ìwọ ni mo wá fún ní èsì ọ̀rọ̀ ilé mi. Torí pé ọjọ́ tó ti ń sínwín nǹkan ni mo rò pé mo dá sọ̀rọ̀ ẹ rí. Ṣùgbọ́n mo máa fún ẹ lésì. Èsì tí mo dẹ̀ máa fún ẹ lénìí, mo ń bẹ Olódùmarè pé kí n má bú èébú mọ́. Torí tí n bá fẹ́ sọ̀rọ̀ ó yé yéké, mi ò fẹ́ bú èébú. Ṣùgbọ́n tó bá gùn mí títí ilé bàbá mi mọ́ tìyá mi tó bá gùn mí, mo lè ṣì bá ẹ fún àwọn èpè díẹ̀díẹ̀ kí n bá ẹ máa fi hà láàrin. Torí nígbà mìíràn ọ̀rọ̀ tí à ń sọ yìí ọ̀rọ̀ ìran ni. Ọ̀rọ̀ ìran kò dẹ̀ sí nǹkan kan láyé yìí tí mi ò fi gbogbo nǹkan ni mo gbà ni mo fi ṣeré láyé mi. Mi ò fi ìran mi, mi ò fi ta, mi ò fi ṣàwàdà pẹ̀lú ẹnikẹ́ni. Mi ò mọ bó ṣe mú láyà mi tó pé mo jẹ́ ọmọ kóòtù òjìrì. À ń sọ̀rọ̀ nípa ojúde ọba. Mo wo ètò ẹ lánàá, mo dẹ̀ ń gbọ́ báyìí. Inú yẹn dẹ̀ ń bí mi láti inú odò òkun mi wá. Ó ní ọdún ojúde ọba. Fẹ́rẹ́fẹ́ ni máa rárá dá ẹ lóhùn lórí yẹn. Ṣùgbọ́n ìwọ ló máa mú èsì padà lọ fún àwọn àti ìwọ tó sọ̀rọ̀ ojúde ọba àtàwọn tó sọ̀rọ̀ nípa ẹṣin. Ìwọ ló máa mú èsì padà lọ bá wọn. Orí ẹ ni máa fi fá gbogbo ẹ̀. Ìwọ ni mo máa capitalize gbogbo èsì mi lé lórí. Ìwọ ló máa gba èsì. Èsì tó dẹ̀ máa gbà ó máa kúnjú òṣùwọ̀n dáadáa. Mo máa tò fún ẹ lẹ́sẹẹsẹ ni tó ò bá dúró gbọ́ èsì yìí, ọmọ àlè játijàti òun ni ẹ́. Olójúde ọba ó ní kì í ṣe ọdún ẹlẹ́bọ, ó ní ọdún mùsùlùmí ni. Jọ̀ọ́, nígbà tá a máa gbọ́ ìtàn pé Balógun Kúkù òun ló ṣe kíni ló gba ìsìláàmù wá. Nígbà tó gba ìsìláàmù wọlé kí ló fi tàn? Ìyàwó púpọ̀. Wọ́n mú wá ní wọ́n pàtẹ ní àtẹni, wọ́n lé àtẹ lójú ẹ̀, lójú Balógun Kúkù. Kìrìsìtẹ́nì gbé tiẹ̀ wá, oníyàwó kan ló máa fẹ́. Ìsìláàmù gbé tiwọn wá, wọ́n ní wọ́n lè fẹ́ ó lè retain àwọn ìyàwó because oníyàwó púpọ̀ ni. Ó wá wò wípé bọ́ ní aṣọ ìgbà là ń dá fún ìgbà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú mọ̀ bọ̀. Tí bá tún gbọ́ àdìmọ́ mi níbẹ̀ nìkan wọ́n ní mo máa nà. Ṣé o gbọ́ mi? Toró kì í ṣọmọdé. Wọ́n lé sórí àtẹ fún.
pé balógun ẹ mú kan nínú méjèèjì. Èyí Kristẹni ó sọ pé kó lé gbogbo àwọn ìyàwó yòókù lọ, wípé èèyàn kan ṣoṣo tó bá nífẹ̀ẹ́ sí ni kó retain nínú àwọn ìyàwó yìí. Èyí mùsùlùmí sọ wípé rárá o, gbogbo ìyàwó ẹ̀ náà ló kódà ó lè retain. Ẹ jẹ́ kó yé wọn nígbà náà, ẹ jẹ́ kó yé balógun kúkú ńgbà náà pé òun ni ó wá fara mọ́ yẹn wípé àwọn ìyàwó òun sì lè retain wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, ọ̀rọ̀ obìnrin yìí náà ló máa ń dùn púpọ̀ jù nínú ọ̀rọ̀ ọkùnrin. Tí o bá ní òye tó ní ọgbọ́n orí, torí làákàyè kì í ṣèdè wa, wàá rántí wípé balógun ni wọ́n pe ẹni tá à ń sọ yìí, ẹni tó ba lójú ogun. Kò ń ṣe àwọn balógun tó ń jẹ táyé wọn ti rún ní ìsìn tí wọn ò rí nǹkan kan ṣe, tó jẹ́ pé Fúlàní gan ń gbé balógun ọ̀. Tó bá ń gbọ́ balógun kúkú wàá mọ̀ pó pọ̀ létí. Balógun tá a dẹ̀ ń sọ yìí ó lọ ń dojú kọ ogun ẹ̀yin Fúlàní yìí náà ni. Oríṣiríṣi ogun ló lọ ń dojú kọ. Ṣé wọ́n sọ fún ẹni pé Kùránì ló gbé lọ? Torí ó sọ pé kì í ṣe ọdún ẹlẹ́bọ. Ó yẹ kó o mọ̀ wípé kì í ṣe Kùránì ni balógun kúkú fi lọ ń jagun. Ó ti gbàgbé pé ẹlẹ́bọ ọ̀ràn ni. Táwọn ọmọ kúkú tí wọn ò bá mọ̀, èyí tó bá mọ̀ nínú wọn, ẹ bá mi gbé, kẹ́ bá mi sọ fún wọn pé bàbá ńlá kú bàbá wọn pọ̀nrín pọ̀ gbá wọn ẹlẹ́bọ ni. Kó tó di wípé wọ́n gbé Islam, wọ́n fi tan àwọn bàbá wọn. Ni bàbá yẹn wá gba Islam. Títí tó fi kú ó ṣẹbọ kú ni. Nítorí pé kí ló fẹ́ fi dì? Kí ló fẹ́ fi lọ jagun? Ṣé ìwé tẹ́ gbélé lọ́wọ́ ló fẹ́ fi lọ jagun? Jẹ́ kí n wá sọ fún ẹ, láyé ìgbà yẹn àwọn bàbá yẹn rí Islam gẹ́gẹ́ bíi pé wọ́n ti gbé new fashion wá. Wọn ò mọ̀ pé nǹkan tẹ́ máa fi padà báyé wọn jẹ́ dé gbogbo level yìí ni. Saheed Shittu, ìwọ wá ń sọ wípé ọmọ Ìjẹ̀bú Òde nìwọ, apá Ìjẹ̀bú Òde kan òun ni ẹ́, apá Èkó ni ẹ́. Ta ni ò ṣàìmọ̀ wípé wọ́n ti da ẹ̀yin ọmọ Fúlàní sáàárín wa, ẹ ti bá wa jẹ, ẹ ti bá wa mu, ẹ ti dàgbà sáàárín wa. Ẹ wá ń claim nígbà tí wọ́n ti sọ pé kẹ́ lọ, bó ṣe ń bí yín pé kẹ́ lọ máa finger brain àwọn èèyàn wa, kó má lè ronú gẹ́gẹ́ bí èèyàn rẹ̀, kó má lè ronú gẹ́gẹ́ bí ọmọ ọkọ. Saheed Shittu, ó wá ń sọ, ó ní ọ̀rọ̀ tó sọ pọ̀, ṣùgbọ́n mi ò fẹ́ play kò ní ìdí gbogbo ẹ̀ ni mò ń rántí pátápátá bó ṣe ń sọ, ó dẹ̀ ń múnú bí mi. Ó ní Ibrahim Chatta tó ń bá bí Gúdùmọ́fà da ẹ̀dá kó tún padà wá lọ́dún tó ń bọ̀, kó wọṣọ ogun, kó wọ gbogbo nǹkan ẹlẹ́bọ, kó wọ̀ wá sí ojúde ọba. Ẹ má jẹ́ tí ẹ̀ tí ì lọ síbẹ̀ yẹn. Ó ti gbàgbé pé tí balógun kúkú bá lọ jagun, tó bá ṣẹ́gun tán, ó máa wá sí ọ̀dọ̀ ọba bí gbọ́n ṣe ń ṣe ní ìgbà ìwáṣẹ̀ nìyẹn ní ilẹ̀ Kóòtù Òjìrè. Tí ó balógun bá ba lórí ogun tán, tó bá lọ jagun, tó bá ṣẹ́gun, tó bá kéré ogun bọ̀, ojúde ọba ló máa kọ́kọ́ fi tì sí, tó máa sọ fún ọba wípé òun dé o, ẹ kú ilé o, òun ti ṣẹ́gun lójú ogun. Kan tó wá pín èrè ogun, tọba rèé o, tọba rèé o, ìwọ balógun o ṣé o, ó yá máa kó yòókù lọ. Ìyẹn ló ń pè lójúde ọba. Táwọn tó bá sọ ìtàn yẹn fún ẹ, tí wọn ò bá sọ fún ẹ pé èmi máa sọ yòókù fún ẹ. Ìyẹn ni balógun kúkú tó yí sí ojúde ọba wípé ẹ jẹ́ á lọ sójúde ọba wa, ká lọ fàbọ̀ fún bójú ogun ṣe rí, bá a ṣe ti ṣẹ́gun. Òun ló ń pè lójúde ọba.
ó wá nítorí wípé ẹ gbé ẹ̀sìn ìsìláàmù ẹ gbé fún Balógun Kúkú. Ẹ jọ ṣó ń kíráàkì lọ́dọ̀ yín àbò ń jàgèrè, ẹ jẹ́ kó máa yé mi. Nítorí ẹ̀ ńkọ́ ìsìláàmù ló ní ojúde ọba. Tí wọ́n bá bí ìyá ẹ̀ lé bàbá ẹ̀ tó bá di ọdún tó ń bọ̀ kó lọ sójúde ọba. Kó lọ bá gbogbo àwọn tó sọ pé ó fẹ́ lọ bá ń bẹ̀. Kó lọ dá wọn lọ́wọ́ kọ́. Tán bá ti bí ẹ̀dá. Kó lọ bá Ibrahim Chatta. Kó lọ sọ fún wípé bó ṣe wọ aṣọ àwọn baba ńlá wa, aṣọ ogun, aṣọ ọjà wọn yẹn tí wọ́n máa ń wọ̀, bí Balógun Kúkú ṣe máa ń múra lọ sójúde ọba nìyẹn, torí wípé ojú ogun ló ti ń bọ̀. Símbọ̀lù ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ débẹ̀. Sórí gbogbo ìtí Ibrahim kó Chatta tó kó tira yẹn ó kéré sí ìtí Balógun Kúkú máa ń wọ̀ dé ojúde ọba. Jẹ́ kí n sọ fún ẹ kó yí ẹ yéké. Tó bá ń bọ̀ látojú ogun, gbogbo aṣọ ogun ẹ̀ pátápátá ló máa wà lára ẹ̀, bàǹtẹ́ ni o, gbogbo ẹ̀ o pátápátá ló máa rà lára ẹ̀. Èrè kúrò ń bẹ̀ yẹn ó ti tán. Tí wọn ò bá sọ fún ẹ tẹ́lẹ̀, torí wọ́n ní tọ́mọdé ò bá bá tàn á bá àrọ́bá. Àrọ́bá òun ni bàbá ẹ̀tàn. Mò ń lọ bá wọn lénìí wípé bí àwọn bó ṣe rí wọn, wọ́n wá ṣe ní, wọ́n wá modernize ẹ̀ gan ni. Gbogbo àwọn ìlú pátápátá ló máa péjú síbẹ̀ pé Balógun Kúkú ti dé látojú ogun o, wọ́n dé o. Ojúde ọba ni gbogbo wọn ti máa pàdé, tí wọ́n ti máa pariwo, tí wọ́n ti máa kí Kúkú pé ó ṣeun tó bá wọn jàjà ṣẹ́gun. Ṣé nítorí pé ẹ gbé ìsìláàmù fún wọn? Fáàrí ni wọ́n rí ìsìláàmù gẹ́gẹ́ bí àwọn baba ńlá wa tí wọ́n kọ́kọ́ gba ìsìláàmù. Wọ́n rí bí fáàrí pé táwọn bá lọ Mẹ́kà wọ́n wá fi wá máa sọ fún ọmọ jẹnẹrétọ̀ I better pass my neighbor. Báwọn kò ṣe ní ìsìn tó jẹ́ pé àwọn ọmọ wọn tí wọ́n wá gbé ìsìláàmù lé lọ́wọ́ wọ́n wá tún wá gba wèrè mọ́. Àwọn ò gba wèrè mọ́ ìsìláàmù. Àwọn fi ṣe fáàrí ni. Àyìnlá Ọmọwúrà ó fi ṣe fáàrí ni. Ó fi kọrin. Bí tó o bá ti gbọ́ orin Àyìnlá Ọmọwúrà dé, wàá mọ̀ wípé fáàrí ni ìsìláàmù jẹ́ ní ìgbà ayé àwọn bàbá yẹn. Wọn ò rí gẹ́gẹ́ bí nǹkan gidi. Pé aláàjì kìíní kan ó lọ Mẹ́kà lẹ́ẹ̀mejì, èmi náà máa tún lọ. Ó fi ń ṣe bùgá pé èmi gan rówó lọ Mẹ́kà, mo rówó travel. Wọn ò rí àsìkan gidi kan. Láwàní táwọn bàbá yẹn ń wé láyé ìgbà yẹn bí fáàrí ló ṣe rí. Let's follow the trend ni. Kó wá béèrè lọ́wọ́ ara ẹ wípé Balógun Kúkú tá à ń sọ yìí ṣé Kùránì ló ń gbé lọ tó bá kí ń ṣe wípé a máa ní àwọn ọmọ kọ̀ọ̀kan nínú àwọn fámílì Kúkú lọ́jọ́ tèní tí wọ́n ti gba ẹ̀sìn kìrìsìtẹ́nì àbẹ́sìn mùsùlùmí tó ti gba wèrè mọ́, tí wọ́n wá gbàgbé ọmọ táwọn ẹni táwọn jẹ́ ní ìgbà ìwáṣẹ̀. Wípé ìṣẹ̀ṣe ló gbé nǹkan tó ń jẹ́ Kúkú yẹn, ìṣẹ̀ṣe ló ń gbé dúró. Ṣé o ti gbọ́ ìtàn Balógun Kúkú ṣá? Ṣé wọ́n sọ délẹ̀ fún ẹ? Ṣé wọ́n sọ fún ẹ pé ìṣẹ̀ṣe ló ń jẹ́ bẹ́ẹ̀? Ṣé wọ́n sọ fún ẹ wípé kóhun gan tó lè dúró sáyé ìṣẹ̀ṣe ló gbẹ̀mí ẹ̀ dúró? Ṣé wọ́n sọ fún ẹ bẹ́ẹ̀? Wọ́n sọ fún ẹ bẹ́ẹ̀ pé ẹlẹ́bọ original ni, ẹbọ ló fi bí, ẹbọ ló fi rèé, ẹbọ ló gbé dúró. Téèyàn bá sọ lénìí ní ilẹ̀ Kóòtù Òjìrè pé kí ni orúkọ sọ́nẹ̀mù ẹ, Kúkú lòun, pé wọ́n pò wípé
kúkú àwọn strong families nìyẹn, ìṣẹ̀ṣe ló ń jẹ́ bẹ́ẹ̀, ṣé o mọ̀ ni? ẹbọ ni, ẹbọ ló ń jẹ́ bẹ́ẹ̀. gbogbo nǹkan tá à ń ṣe lénìí tí àwọn Ìjẹ̀bú Òde ń ṣe tí wọ́n fi ń sọ pé ojúde ọba wọ́n ń bọ kúkú ni, wọ́n rántí ẹ̀ ni, ṣé o mọ̀ ni? ó ti di idol tí wọ́n ń rántí ẹ̀ wípé báwọn bàbá yìí ṣe ń ṣe láyé àtijọ́, ìṣẹ̀ṣe wọn rèé o táwọn bá, ṣé o mọ̀ ni? ìdílé àwọn kúkú dọ̀la débẹ̀ ẹbọ ló ń ṣe, ṣé o mọ̀ ni? ṣé o ò mọ̀ ni? wọ́n sọ fún ẹ. ó wá sọ wípé ó wá wọnú àwọn tó ń ṣe eré àgbéléwò, òun nìyẹn bẹ̀rẹ̀. ó wá wọnú àwọn tó ń ṣe eré àgbéléwò, ó wá sọ fún wa wípé ṣe báwọn tó ń ṣeré tó ń gbé ẹbọ tí wọ́n ń gbé ẹbọ kán wò wọ́n o, jágbajàgba ló máa ń gbẹ̀yìn ọ̀rọ̀ ayé wọn, kán wo bàbá àbíjà tó máa ń ṣe àjọ o, kóró gbá lẹ́nu ẹ, kó gbá lẹ́nu bàbá ẹ, pọ̀nrípọ̀n gbá ẹ, kóró gbá lẹ́nu ẹ. ó rí bàbá àbíjà ni, yàtọ̀ fún wípé bàbá yẹn Olódùmarè ò ṣe lẹ́ni tó ní owó rẹpẹtẹ jàǹtìrẹrẹ. ẹ̀mí tí bàbá yẹn fi dàgbà tó fi dògbò tí ò ṣàìsàn, ó rí ni nínú gbogbo àwọn tó ń ṣe múfì pátápátá bàbá yẹn ò ṣàìsàn. ó rí pé bàbá àbíjà ò ṣàìsàn ni, ó rí wípé kò fi jágbajàgba gbẹ̀yìn ayé ẹ̀ ni, ó rí wípé kò fi àìsàn jẹun ọmọ ni, ó rí wípé ìgbẹ̀yìn ayé ẹ̀ kò fa àìsàn ló gbà ní. ó yá wá wo àwọn tó ń ṣe eré àgbéléwò tó wọ́n ń dárúkọ wípé wọ́n fi gbé ìsìláàmù ga, ó rí wípé jágbajàgba kọ̀ọ̀kan rọ̀hún ló gbẹ̀yìn ayé wọn ni. Àbíjà, bàbá àbíjà bó ṣe jẹ́ pé ẹgbẹ́ ìsìláàmù lé lọ́wọ́ tó láyé ìgbà yẹn, tipátipá làwọn bàbá wa fi gba ìsìláàmù. tí wọn ò bá gba ìsìláàmù, tí wọn ò bá lórúkọ ìsìláàmù láàrin orúkọ wọn, wọn ò ní lọ léèwé. ṣé o ti gbàgbé ni bó ṣe ṣẹlẹ̀ nìyẹn? àìní choice ló fi adopt orúkọ ìsìláàmù tó wá di nǹkan ńlá mọ́ wa lọ́wọ́ lénìí. bàbá àbíjà wà lénìí láyé lénìí, ó wà hale and hearty, kò sí nǹkan kan tó ṣe. ó dẹ̀ kọ́ ilé, kì í ṣe pé kò kọ́lé o, kò kàn ní ohun afẹ́ ayé ni. iṣẹ́ múvì tó ń ṣe àjọhùn tó fi ń bú yẹn, òun ló fi tọ́ gbogbo ọmọ tó bí láyé, òun ló fi tọ́ dàgbà. tó bá wá tún wá kúrò lórí ìyẹn, wo Lálùdé. ó gbàgbé Lálùdé ni, Lálùdé kò dàgbà ya. gbogbo ohun tí bàbá yẹn ṣe pátápátá ìṣẹ̀ṣe ló fi gbéga. Fatai Oòduà ní Sunday mú ẹ. ó rí ni, ó rí wípé àwọn eléyìí dàgbà dáadáa. wá wo èyí tó wọ́n ń sọ wípé ó bà ìsìláàmù jẹ́ torí pé ó ponú mọ́ tilẹ̀. ẹ má bínú o, gbogbo àwọn tó bá jẹ́ fámílì kí lorúkọ bàbá tó ṣe kòtò ayé kòtò ọ̀run yìí, ó ti sapamọ́ mi, mo rántí sí, ó tún sapamọ́ mi lórí ẹjọ́, ẹ bá mi kọ síbẹ̀. bàbá ọ̀rọ̀ kòtò ayé kòtò ọ̀run tó ń sọ yẹn, bàbá tó ṣe ó fi gbé ìṣẹ̀ṣe, ó fi yẹpẹrẹ ìṣẹ̀ṣe láwọn lọ́pọ̀lọpọ̀ bí tó fi yẹpẹrẹ àwọn ìyá mi. àwọn màkọ́ ló pa, ṣe orí ikú tó pa. tó bá wo ìsàkún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kúkú yà nínú film industry tó jẹ́ wípé wọn ò dàgbà, tó dàgbà nú wọn tó jẹ́ pé rádaràda àìsàn ló gbẹ̀yìn ayé wọn, bó ṣe ń ṣàìsàn ni wọ́n ń ṣe gbáná ń ṣàwo. wà á rí pé àwọn tó fi ìṣẹ̀ṣe wa palẹ̀ yẹn ni
kò sí ọmọ tó bá bú orísun ẹ̀, orísun yẹn ò ní gbé. Ó wà ló gbórí ilẹ̀, ó jẹku, ó gbórí ilẹ̀, ó jẹja, ó gbórí ilẹ̀, ó mí afẹ́fẹ́ ilẹ̀ yẹn sára, ó dẹ̀ ń ba orúkọ ilẹ̀ yẹn jẹ́. Ilẹ̀ yẹn gan máa padà dà ẹ́ torí pé ó da ilẹ̀ yẹn ni. Ṣé o mọ̀ pọ́pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe múvì yẹn, o mọ̀ pọ́dàlẹ̀ ni wọ́n? Ẹ ṣeun bàbá mi Adex Owóblo Ajílẹ̀yẹ. Àìsàn ló padà pa bàbá Ajílẹ̀yẹ. Mi ò fi yọ̀ ọ́ torí gbà ẹ̀mọ́ ló lè jẹ́ fáwọn náà. Mùsùlùmí ni Ajílẹ̀yẹ. Gbogbo nǹkan tó ṣe pátápátá ó fi gbé Islam ga ni. Ó rí bó ṣe ń pa nínú eré kòtò ayé kòtò ọ̀run ẹran ìyá Òṣogbo gbogbo ẹ̀. Ó rí bó ṣe bà orúkọ ìṣẹ̀ṣe jẹ́ ni. Ó rí bó ṣe bà àwọn ìyá mi jẹ́ ni. Ó rí ni. Ó rí nǹkan tó gbẹ̀yìn ayé ẹ̀ ni. Ṣó dàgbà ṣó dògbó? Ṣó fẹ́ wúpáwú? Ṣó fẹ́ rìgì jòbì? Kò lè rí bẹ́ẹ̀. Ẹni tó bá ti ń yọ ilẹ̀ dà láyé yìí, ohun burúkú máa yọ irú wọn ṣe ni. Saheed Shittu ọ̀dàlẹ̀ ni wọ́n náà. Èké ni ẹ̀, èké tó ń ké tó ní kí mọlẹ̀ pàwọn ní ẹ̀ tó lójoojúmọ́ tí bá ti ń wo ètò ẹ̀ ó máa sọ pé kán pa ẹ́ o, kó o kú lọ́la, kó o má jí lọ́la. Ta ló fẹ́ pa ẹ́? Ìṣẹ̀ṣe ò kí ń pààyàn. Àwọn ìyá mi ò kí ń pààyàn. A kì í pààyàn nínú ìṣẹ̀ṣe. Èèpà ló máa ń para ẹ̀ tó lóhùn ń pajá. Ṣé o mọ̀ ni? Jẹ́ kí n wá sọ fún ẹ. Saheed Shittu kò tí ì yí ẹ dáadáa. Jẹ́ kí n bá illustrate ìgbésí ayé ẹ fún ẹ báyìí. Ó ti ń dé báyìí, ò tí ì mọ̀ ni. O rò pé o fi rí bọ́dì fi gbé. Ṣorí kéèyàn máa kú, wọ́n máa fi kú bòyàn láṣìírí mà ni. Kéèyàn kú, wọ́n fi kú bò láṣìírí ni. Ṣùgbọ́n ó máa wà láyé báyìí, ó máa wà láàyè. Adé kò ní dàbí ẹni tó ti kú máa bẹ́tà ẹ̀. O ò tí ì rírú ìgbésí ayé yẹn rí. O ò tí ì rírú ìdájọ́ yẹn rí. O ò tí ì rírú nǹkan bẹ́ẹ̀ yẹn rí. Ó wà láyé, ó wà láàyè kó lè ṣẹ̀sín. Kó ba lè jẹ́ pé àsìkò ìgbà tó bá máa papò dà báyìí, ìwọ gan máa wá ikú ò ní time fún ẹ. O ò tí ì rí Saheed Shittu. Ojú ló ń kọ́ ẹ̀. Gbogbo ètò tó bá fẹ́ sọ̀rọ̀ nípa oníṣẹ̀ṣe, ẹ jẹ́ kán pa àwọn kílẹ̀ tó máa, ẹ jẹ́ kán pa àwọn kílẹ̀ tó máa, ẹ jẹ́ kán ṣe orí burúkú. Ó ti wà láyé, ó ti kú. Ó ti ń rùnlẹ̀ pa àwọn tó súnmọ́ ẹni wọn. Ó kàn òkú ayé ni ẹ̀. Ó mọ̀ ni Saheed Shittu. Ṣọ́ra àwọn àfáà tó máa ń pè ẹ́ níjọ́ tó ń bá bàbá kí ló ti ń porúkọ wọn yẹn, tó ń bá wọn sọ̀rọ̀ tán sọ pé táwọn kan pè ẹ́ kíní kan o Saheed Shittu ò ní kú, àfáà yẹn ń pè ẹ́ wọ́n náà máa bá ẹ ṣe kíní kan, wọ́n bá ẹ ṣe kíní kan. Saheed Shittu wọ́n fi ẹ́ lẹ̀ for the worst episode of your life because it's still coming. Ó dẹ̀ ti ń hit ẹ̀ wọ́n ló fura síbẹ̀ ni. O ò dẹ̀ lè fura síbẹ̀ láéláé torí pé o gbúdọ̀ ṣiṣẹ́ owó tó gbà. Iṣẹ́ owó tó gbà ni wípé ilẹ̀ Yorùbá yẹn, ilẹ̀ Kóòtù Òjíire yẹn kò ṣáà máa bàjẹ́ lọ. Kò ṣáà máa bàjẹ́ lọ. Àwọn tó bá lè mú brain wọn tó lè delude kán wà deluded. Kò ṣáà máa ṣe lọ, kán má rántí ilẹ̀ wọn, kán má ṣe bí ọmọ kan lórí ilẹ̀ wọn, kán má defend ilẹ̀ wọn, kán má defend orísun wọn. Nǹkan tó wà fún nìyẹn. Èèyàn ń bá ẹ jà, ó ní kó pa ẹ́. Ó máa fún ẹ lárùn kì, ìyẹn ju kú lọ. Ṣé o mọ̀ ni? Ìṣẹ̀ṣe ò ń pààyàn. Ṣé ẹ̀mí èèyàn náà ló wá rò wípé ó easy tó láti jábọ́ ni? Àbí ẹ̀mí èèyàn ló wá rò wípé ṣé máa ń rò wípé ìṣẹ̀ṣe ò ní rules and regulations as to how it works? O rò pé spirituality tí kò ní rules and regulations ni? Saheed Shittu
nǹkan ń ṣe ẹ́ ò fura ni. Kò nílò pé kó máa bọ́ síta lójoojúmọ́ kán pa ẹ́ o, kán pa ẹ́ o, kán pa ẹ́ o. Kí ló fẹ́ pa ẹ́ fún? Kí ló fẹ́ pa ẹ́ fún? Kí ló fẹ́ kú fún? Kí ló ń kánjú fún? Ojú ló ń kán wòlíì tó ń jágbe mọ́ Ọlọ́run Olódùmarè pé kó rọ̀jò. Àsìkò òjò ìtò. Farabalẹ̀, faraburúkú balẹ̀ Saheed Shittu. Faraburúkú balẹ̀. Ojú la làálẹ̀ yìí. Ẹ̀mí ló sì wà lọ́kàn ẹ̀ lọ́rùn ẹ̀ yàbí nínú àdúrà rẹ̀ fàtẹ́mí ẹ̀ bá wà. Ó sì ń mí, ó sì ń gba afẹ́fẹ́, ó sì ń gba atẹ́gùn. Mọ́ dúró, má kánjú. Torí a kì í kọ́jú tolú arán, nítorí wípé kí ni igba rẹ̀ gan kò tó sìn lọ́bẹ̀. Ṣé o rántí? O ò lè rántí, mi ò dẹ̀ ní sọ̀rọ̀ débẹ̀ fún ẹ. Ó wù mí kí n bẹ fún ẹ lénìí, ṣùgbọ́n mi ò ní sọ̀rọ̀ débẹ̀ fún ẹ. Ṣùgbọ́n o ò lè ní ìsinmi. Ìsinmi. O rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, o rí wípé gbogbo orun funfun ti bò ẹ́. O rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, o rí pé orun funfun ti bò ẹ́. O dàbí wọ ọmọdé, ọmọ kékeré ara, o ti ṣá, o ti parẹ́ máyé lára. O rí pé o dàbí grandfather mi gan títí tó fi kú. Èyí ẹ̀ ló kù tí grandfather mi máa fi pé 100. Títí tó fi kú kò rí bíi tiẹ̀. Orí jágbajàgba. O mọ̀ pọ́n ti gbérù ẹ̀ látẹ̀yìn. Gbogbo àwọn àfáà tán pè ẹ́ lẹ́rìí fóònù tán sọ pé kó má wọrí, àwọn máa dáàbò bò ẹ́, tí wọ́n gan-an kò dá. Etí ẹ̀ ó fẹ́ gbọ́ ọ̀rọ̀. Ó ní àwọn ará ẹ Fúlàní ẹgbẹ́ ẹ, wọ́n ní àwọn Yorùbá kọ́ ló ń gun ẹṣin, pẹ́yìn ni. Àwọn bàbá wa wọ́n máa ń fi ẹṣin dára ni. Àwọn bàbá tiwa, jẹ́ kí n kọ́kọ́ sọ tiwa fún ẹ kí n tó wá sọ tiyín. Àwọn bàbá tiwa tí wọ́n bá gbé ẹṣin dé ọ̀nà, wọ́n fẹ́ fi gbayì, wọ́n fẹ́ fi gbẹ̀jẹ ni. Kò tí yí ẹ, jẹ́ kí n là yí ẹ. O ráwọn orúkọ tá à ń jẹ ni. Gbádégẹṣin. Kò tí o gbọ́ èdè wa débẹ̀. Gbé adé gẹṣin. O tí gbọ́ rí. Àwọn bàbá wa náà ló tún jẹ́ alẹ́ṣin lọ́yẹ́. Kéèyàn lẹ́ṣin lásìkò ọyẹ́, o mọ̀ túmọ̀ ẹ̀. Owó burúkú ló ń jẹ́ bẹ́ẹ̀. Owó tó dunú ọ̀rá lọ, owó àpótí owó tí ò ní pẹ̀kun ló ń jẹ́ bẹ́ẹ̀. Kéèyàn lè maintain ẹṣin lásìkò ọyẹ́. Òun ló fi ń pè ní alẹ́ṣin lọ́yẹ́. Jagunjagun làwọn tá à ń sọ̀rọ̀ pàrọ̀ yìí. Gbádégẹṣin, alẹ́ṣin lọ́yẹ́. Orúkọ Yorùbá mi wo ló tún ń sọ pẹ̀lẹ́ṣin? À ń jẹ nínú gbogbo nǹkan wa. Àwọn bàbá wa tó bá gun ẹṣin, wọ́n fi ẹṣin kẹ́ṣin ró. Wọ́n fi ẹṣin, wọ́n fi ń gbayì ni. Ìyá ti tèmi tó bí èmi ní ọmọ, bàbá tí ẹ̀ ra ẹṣin fún. Ìyá mi tó bá jókòó sórí ẹṣin, irú ojúde ọba tó máa ń ṣe yẹn, ìyá mi máa ń gun ẹṣin tá a máa jó lórí ẹṣin. Wọ́n ní kò sí ẹni náà ní Ìpẹ̀rù láyé ìgbà ìyá ti tèmi tó lè jó lórí ẹṣin tó yá mi. Ìyá ẹ̀, bàbá ẹ̀, ó ra ẹṣin odindi, ó ra ẹṣin fún mi. Ìyá tèmi, bàbá ẹ̀ ra ẹṣin fún. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun màmí, ẹlẹ́ṣin lẹ́ẹ̀kan. Màmí Sunshine ṣeun. Bàbá tó bí ìyá tèmi, ó ra ẹṣin fún. Bó ṣe ń lọ sí ojúde ọba,
ìyá tèmi máa jókòó sórí ẹṣin a máa fi ẹṣin jó a máa fẹ́ ṣin dábìrà kò sí ẹni náà ní ìpẹ̀rù tó lè jó lórí ẹṣin bí ìyá mi eléyìí ò ń sọ̀rọ̀ àní-àní. àwọn bàbá wa lo ẹṣin fún nǹkan ìdùnnú nǹkan ayọ̀ nǹkan ká fi gbayì ayé tí wọn ò lè kò dàbẹ́ yín Fúlàní tó jẹ́ wípé ibi tẹ́ ẹ bá gun ẹṣin wọ̀ bá ẹ máa gẹṣin kóòlù ni ṣẹ́mọ̀ ni ẹṣin táwọn pọ̀nrípọ̀ gbá ẹ̀yìn Fúlàní tẹ́ bá gùn báyìí ẹ ń lọ kóòlù níbi tẹ́ ẹ bá gun ẹṣin wọ̀ báyìí wọ́n dáràn wọ́n kú wọ́n gbé ikú ti wọlé dé nìyẹn àrùn ti dé bá wọn jìnnìjìnnì ti dé bá wọn ayé wọn ò tún sẹ́tù mọ́ ẹ̀yin Fúlàní gbogbo bíkíbi táwọn pọ̀rípọ̀ gbá yín bá wọn ẹ̀gún ẹṣin dé wọ́n máa pa wọ́n lẹ́kún bẹ̀ kan tó lọ ni táwọn bàbá ńlá kú bàbá tèmi bá gun ẹṣin wọ́n lọ ṣe fàájì ara wọn ni tó bá gun ẹṣin wọ́n lọ fi dárayá ni tó bá gun ẹṣin débì kan àbí tó bá mẹ́ṣin débì kan wọ́n fẹ́ bù wọ́n ni àwọn bàbá ńlá kú pọ̀rípọ̀ gbá àtìyín wọ́n lọ gun ẹṣin lọ pa àyàn lẹ́kún ni ọ̀tọ́ máa ń ṣe nìyẹn agẹ́ṣin kò lù nìyẹn ṣé ó ti gbàgbé ni ṣé ẹ̀yin Fúlàní gbàgbé ni ẹ̀yin fẹ́ sọ̀rọ̀ sí ìran wa ẹ̀yin ò ní history gidi kan téèyàn ń fetí gbọ́ láyé gbogbo history ti yín ló bad gbogbo history yín pátápátá ló worst tó jẹ́ wípé èèyàn tó bá ń ronú bí èèyàn ẹlẹ́ran ara tó bá fi etí gbọ́ á mọ̀ wípé ìran burúkú ìran òfò ìran àdánù nìran tó ń pè ní ìran Fúlàní orí Ìlọrin tá ti ń ṣe dọ̀bálẹ̀ ní sẹ́yìn lẹ́nibẹ̀ tẹ wá ń gun ẹṣin táwọn yẹn náà wá ń jó tẹ̀lé yín àwọn ará Ìlọrin àwọn ọmọ ìlú Ìlọrin gangan wọn ọmọ tán ni wọ́n ti gbàgbé ìtàn àbọ̀n kú lórí ni kò ṣe gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ nù wọn pé ẹṣin tẹ gùn wá bàbá bá àwọn bàbá ńlá kú bàbá àwọn ẹṣin pẹ́ ṣe gun ẹṣin wọlé bá Àfọ̀njá nìyẹn tẹ gbẹ̀mí lẹ́nu ẹ̀ tẹ báyé wọn jẹ́ n táwọn bàbá ńlá kú bàbá yín máa ń ṣe ẹ rí pé táwọn bàbá tiwa tó bá ń gun ẹṣin yẹn máa rìn lọ ẹ máa rí ẹṣin yẹn máa rí ó máa rèdí ó máa rèdí ó máa rìn lọ ó máa rìn wọn stress ẹṣin láyé wọn ẹ̀yin Fúlàní tẹ́ bá gbá ẹṣin mú báyìí ẹ máa sá eré ẹṣin máa ya wèrè ni ẹ̀yin gan máa ya wèrè lérí ẹṣin bí ìgbà tí kẹ́ṣin àtẹ̀yìn àtẹ̀ṣin kó sọ yín nù kẹjọ sọra yín nù ni torí pé ẹ̀ ń lọ ba ayé èèyàn jẹ́ ni ẹ̀mí ká destroy yẹn á wá wọnú yín ẹ̀mí ká pa wọ́n lẹ́kún yẹn á wá wọnú yín á wá gbé yín wọ̀ ẹ̀ dàbẹ́ ni tó ti fa gbóyó tó ti fa nǹkan tó ti wà possessed ẹ̀ rójúde ọba ni rí tó fi yàtọ̀ sí dọ́bà yín ni anybody looking at you people lórí ẹṣin yẹn máa ti mọ̀ wípé these people can destroy ẹ máa wà so naughty lórí ẹṣin tó jẹ́ wípé the way tẹ́ṣe máa gun ẹṣin báyìí ẹṣin yẹn gan ti máa mọ̀ pé àbí ó ń gbé mi lọ pààyàn ni àbó ń gbé mi lọ gbàlújẹ́ ni àbó ń gbé mi lọ ṣe kinní kan ni òun àtẹṣin yẹn ti jọ communicate ó ti rí spirit ara yín spirit àwọn baba ńlá kú bàbá yín ó ti wọnú yín ó ti merge mọ energy ẹṣin yẹn ò lè dúró kó ṣe bí normal human being ó máa ṣe bí wèrè ni àwọn bàbá tiwa tó bá orí steez ni ó rí àwọn bàbá yẹn ni ó rí àwọn obìnrin ni lójúde ọba ó rí bó ṣe jókòó sórí ẹṣin ìjókòó ọlá ni ẹṣin gan mọ̀ wípé ayé yìí gan ò gba gídígbò kò ń ṣe gíragíra ẹṣin yẹn gan feel peace tó wà nínú wọn because ẹranko tẹ́ ẹ ṣe ń wò yẹn ẹṣin ó wà nínú àwọn ẹranko tó jẹ́ wípé ó máa ń mọ nǹkan tí ó wà nínú èèyàn téèyàn yẹn ń feel nǹkan téèyàn yẹn ń rò ẹṣin ó máa ń communicate pẹ̀lú irú energy tó wà lórí ẹni tó ń gùn ṣé ẹ mọ̀ ni is highly spiritual gbogbo
gbogbo àwọn nǹkan táwọn bàbá ńlá tiwa bá ń ṣe wọ́n ń mú nínú ìgbésí ayé yín torí wípé ẹ lórírun ẹ níbì kan tẹ́ ẹ lè pè pàtó ní ti yín ẹ nífọ̀kànbalẹ̀. Òun lẹ fi ń gẹṣin kiri kó lù ú. Òun lẹ fi ń gẹṣin kiri làwọn bàbá yín tán fi ń wá ìsinmi, wọ́n wá ìsinmi tán fi kú, wọn rí ìsinmi yẹn náà. Ta ló máa fún wọn nísinmi? Òun náà lẹ́yìn náà ṣì wà nílùú Ìlọrin yẹn, ọkàn yín ò balẹ̀ dọ̀la torí ẹ mọ̀ wípé bí tẹ wà yẹn ó lè lẹ́lọ́jà ń bẹ̀. Àwọn bàbá ńlá kù pọ̀ nípa gba yín kẹ́ṣí kọlù débẹ̀ ni. Ẹ dẹ̀ mọ̀ pé ìgbà tó bá wù àwọn onílù tó bá jí tó bá yìí ayé yín máa padà run ni. Ṣé bí nǹkan tó ń ṣe yín nìyẹn? Ṣé bí nǹkan tó ń ṣe yín nìyẹn? Ẹ wá ń sọ pé àwọn bàbá ńlá yín ló ń gun ẹṣin torí pé ẹ ti rí pé àwọn bàbá ńlá yín ẹṣin tó ń gùn ẹṣin ká pààyàn ni, ká fa ìdàyọ báyìí ká fi gúnyàn látòrí ẹṣin, káwọn bàbá yín gun ẹṣin bọ̀ báyìí káwọn aráàlú máa sáré lọ báyìí kán máa gún wọn lẹ́yìn kọ̀ọ̀kan táwọn bàbá yín ṣe nìyẹn. Àwọn bàbá tiwa tó bá ń gun ẹṣin bọ̀ báyìí àwọn èèyàn máa ń kí wọn ni, wọ́n máa ń yẹ́ wọn sí ni. Ẹṣin wọn báyìí wọn á ti mọ̀ pé àwọn ẹṣin kò ń ṣe àwọn ẹṣin tó ti tọ́jú. Àwọn ẹṣin tó yẹ pé tó bá rí báyìí wọ́n máa wò bíbẹ̀ àbẹ́yàn gan lẹ́ṣin yìí ni. Báwọn bàbá ńlá kú bàbá tiwa ṣe máa ń tọ́jú ẹṣin nìyẹn. Àwọn bàbá ńlá kù pọ̀ ní pọngbà tiwa tó bá tọ́jú ẹṣin tó bá ń bọ̀ lórí ẹṣin decoration tó bá fi sórí ẹṣin ìwọ gan máa wàá feel like pé o need láti mọ bó ṣe ń gun ẹṣin. Wàá feel like o need láti lówó lọ́wọ́ láti lè lọ ní ẹṣin tiẹ̀. Wọ àwọn bàbá ti yín tó bá ra ẹṣin báyìí kán fìdí ẹṣin yẹn kán fún lómi ogún yánu. Ibi tẹ́ ẹ bá dorí kọ pẹ̀lẹ́ṣin yẹn báyìí pípa ni. Ṣé ti gbàgbé ni? Fáwọn bàbá ńlá kù pọ̀ nípò gbà yín. Apààyàn ni wọ́n, agẹ́ṣinkólú ni wọ́n. Ẹ̀yin Fúlàní. Agẹ́ṣinkólú òun làwọn ọkùnrin pọ̀ gbà yín. Àwọn bàbá tiwa ò sì rí bẹ́ẹ̀. History àwọn bàbá tiwa kò rí bẹ́ẹ̀. Àwọn bàbá wa rí àwọn ẹṣin àti nǹkan tó fi ń yan fáńdá, tó fi ń dárayá, tí ò ń ṣe nǹkan téèyàn yẹ kó èèyàn ní lára. Tí ẹṣin wọn bá ń lọ lóde ìwọ gan á mọ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin ìlú ló ń lọ yìí. Lẹ́ṣin wọn máa mú ìrù ẹ̀ báyìí lá máa fi gbé báyìí á máa gbá ìrù ẹ̀ báyìí ìwọ gan máa mọ̀ pé yes èèyàn rèé. Àmọ́ àwọn bàbá tí yín tó bá ti dé bá ẹranko dé ni wọ̀kìlú mọ̀ ni. ń gbọ́ wọ́n ní ẹ̀ lè ra ẹṣin wọ́n ní wọ́n ẹ tún jí gbé ni. Kò sí ìwà tí ò sí lọ́wọ́ yín. Tẹ́ ẹ bá ti gẹ̀ẹ́tì ẹṣin báyìí kán máa bímọ kẹ́ lọ fi bayé wọn jẹ́ ń bẹ̀. Bẹ́ẹ̀ ni ti màálù. Àwọn bàbá wa ló ń sin màálù, a ní màálù táwọn bàbá wa ń sìn láyé tiwọn. Bá ṣe ń rí màálù brown là ń rí màálù dúdú lẹ́ni kálukú rí màálù white wà rí white and black. Ìgbà táwọn Fúlàní yadé màálù white nìkan là ń rí. Tẹ́bí tẹ́ ẹ bá dẹ̀ ti kó màálù yín dé báyìí òṣì débẹ̀ nìyẹn, kún dé ìpayín kékeré dé nìyẹn bẹ́ẹ̀ ṣe ń ṣe dọ̀la nìyẹn. Kò síbi tẹ́ ẹ dé báyìí. Kí ló fàjà báyìí? Bóyá wọlé mọ̀ ń bọ̀ nínú pé ṣe tán. Fílẹ̀ má bàa aṣọ jẹ́ mọ́ lọ́rùn. Mo ní kó fílẹ̀. Ó yá wọlé lọ. Ó wá fẹ́ sọ̀rọ̀.
fẹ́ sọ̀rọ̀ sáwọn bàbá wa. Ẹ wá máa sọ. Kò sí ìtẹ́ fẹ́ sọ tí kò sí èsì ẹ̀ lẹ̀ fún yín, tí kì í ṣe pé wọ́n fi bú yín ni, òdodo ọ̀rọ̀ là ń sọ. Ṣé ò rí ni? Gbogbo bíkíbi tẹ́ ẹ bá ti lọ dà wọ́n láàmú láyé yìí, ẹ ti gbàgbé ni. Ní Òṣogbo, ogun tí ò tí ì pẹ́ ní kòpẹ́kòpẹ́ yìí, ẹṣin làwọn bàbá ńlá kú bàbá yín pọ̀nrín pọ́n gbá yín láti ìlú Ìlọrin yẹn ni wọ́n gùn lọ síbẹ̀ tó lọ ń pa wọ́n lóṣogbo. Nílùú Òṣogbo kan náà yìí, bẹ́ẹ̀ ṣe gbẹ̀ṣin wọlé nìyẹn. Lẹ́pa bẹ́ẹ̀ ṣe ń pa gúngùn, lẹ́ ń pa kúkúrú, lẹ́ ń polóyún, lẹ́ ń pa ṣẹ́ẹ̀dì. Ṣé ti gbàgbé ìtàn ní àbọ̀nsán débẹ̀ fún yín? Pápá àyàn ni ẹ ṣe ń pa wọ́n dọ̀là lórí ilẹ̀ wa. Àwọn bàbá yín ló sì lọ ṣọṣẹ́ ní Benue. Torójú ti là ní ìsìn ẹ̀ wá gẹṣin lọ mọ́. Màálù ló kù tẹ́ ń kó lọ. Bẹ́ẹ̀ ṣe pa wọ́n tó pẹ̀lú ẹṣin ní Òṣogbo, àwọn bàbá wa padà mú yín wálẹ̀ ní lórí ẹṣin. Wọ́n padà jókòó, wọ́n padà rògbé sí ayé wọn pé bẹ́ẹ̀ táwọn bàbá wo àwọn agẹṣin kó lu yìí, wọ́n máa pa wọ́n tán lóṣogbo. Wọ́n padà ronú device bó ṣe máa pa yín lórí ẹṣin yín, wọ́n sì padà pa yín náà ni. Wọ́n padà fẹ́ gbá lé yín kúrò lóṣogbo. Mi ò fáriwo yẹn o, ó ti tó o. Àwọn ará ń gẹṣin, àwọn Yorùbá kì í gẹṣin. Ayé ti jẹ́ ní kíní kan. Wọ́n ti ń gbé, wọ́n ti kọ́pì àwọn bàbá wa. Ta ló máa kọ́pì àwọn bàbá yín? Ìwà rẹ̀ dà lọ́wọ́ àwọn bàbá yín tí wọ́n wù. Àwọn pọ̀nrípọ̀ gbá yín, ìwà wo ló lè kọ́pì nínú wọn? Téèyàn máa kọ́pì tó máa rí ẹni yẹn tó ń bọ̀ tó máa sọ pé èèyàn ló ń bọ̀ yìí tí ò ní fi wé ẹranko. Láwà nínú àwọn bàbá wa kọ́pì. Tẹ́ bá jẹ́ kí n gbé fọ́tò grandfather mi níbi tí grandfather mi ti wé òṣùká yìí. Kò sí bí ẹ ṣe lè wo òṣùká grandfather mi nínú fọ́tò yẹn máa rò pé Fúlàní ló jókòó ni. Àfìgbà tó bá tó tu kẹ́ tó mọ̀ pé èèyàn ni. Èèyàn ló jókòó. Gbogbo àwọn bàbá wa tó wé ìwékúwé ní ilẹ̀ Kóòtù Òjìrè. Gbogbo àwọn bàbá ńlá wa tí wọ́n wé ìwékúwé, tí wọ́n wé láwà nílẹ̀ Kóòtù Òjìrè. Ẹ lọ wo fọ́tò wọn. Ṣé èèyàn ni wọ́n jọ? Ẹ̀yin gan ìgbà tẹ́ ẹ̀ ń ṣe dọ̀bà. Tẹ́ ẹ ṣe wéwèrè tẹ́ ẹ wé sórí yẹn. Ẹ wo jígí. Ẹ má jẹ́ ká parọ́. Ẹ jẹ́ ká fi kí ló ti ń porúkọ bọ̀bọ́ yìí tó lọ sí London yìí. Ẹ jẹ́ ká fi ṣe àpèjúwe bọ̀bọ́ onírùngbọ̀n yẹ̀wúkẹ́ yìí tó lọ sí London. Ẹ jọ̀ọ́ ẹ bá mi táìpù orúkọ ẹ, gbogbo ẹ ti fò lórí mi. Mi ò fáriwo. Ẹ wo ìgbà tí bọ̀bọ́ yẹn tó ṣí láwàní ní London, Làbíbù Lágbájì, kò ní bàjẹ́ fún yín. Wo ìgbà tí Làbíbù Lágbájì ṣí láwàní, wo ìgbà tó fi láwàní sí. Fine boy, looking sexy. Ó rí wípé ìgbà tó wé láwàní bí ẹranko, jọ bí ẹranko, kò jọ bí olè, kò jọ bí àwọn tí ń pààyàn ní ugbó yìí. Àfi bí Boko Haram. Kí ni Làbíbù ṣí tó ṣí ìṣòro ayé tó dé sórí fún? Ṣé mo kékeré ni bọ̀bọ́ àṣẹ fine boy ni ẹ̀rí bó ṣe rí ni? Báwo ló ṣe rí jágbajàgba bẹ́ẹ̀ yẹn? Kí lèèyàn fẹ́ wò lára ìmúrasí àti ìṣesí àwọn baba ńlá kù yín tó bá tẹ èèyàn mu? Torí wọn ò níwà èèyàn, torí pé ẹranko ni wọ́n, torí inú ìgbẹ́ ló ń gbé.
olóṣì ara yín wá sọ pé àwọn Yorùbá pé inú igbó ni wọ́n máa ń gbé tẹ́lẹ̀ níbo ta ló ń gbé inú igbó history gan mọ nomadic people ní yín náà tẹ́ ẹ̀ bá mọ̀ tí mo nomadic àwọn tó ń gbé inú igbó bí adẹ́tẹ̀ àwọn bàbá wa máa ń kọ́ àbà káàkiri gbogbo ìlú ni Saheed Shittu èyí tó máa ṣe fídíò tó máa lament tó máa ṣe fọ́nrán tó máa lament kán pa ẹ́ o kán pa ẹ́ o kán pa ẹ́ o kán pa ẹ́ o ojú ń kan ẹ nì àwa náà la ṣì máa padà jàkàrà ẹ ojú òun ló ń kan ẹ àsìkò tí ìtòun tásìkò bá tó a máa dákàrà ẹ máa jẹ kó fara burúkú balẹ̀. Kò yé pé àwọn ìyá wa kò yé pé àwọn ìyá mi ó bá dé máa pè wọ́n gbólú mọ ẹnu ẹ ló ṣí sílẹ̀ àtijọ́ tẹ́ ti ń bú wa táwa tẹ́ ń bó iṣu ọ̀dàrà tẹ́ ń bá àwọn ìyá mi wọn kúkú pa yín oṣooju wọn láwọn lè ṣe dàgbà ẹ tún kọ́ wa kan pa máa bú wọn tún bú wọn àwa láti dàgbà yìí ṣé la padà ń bẹ̀ wọ́n ni. Òṣì ló máa ń ṣe tẹ́lẹ̀ lórí social media àmọ́ gbà tí ìyàwó ẹ ti kú abiyamọ lèmi náà àtìgbà tí ìyàwó ẹ ti kú yẹn ó ti wọ́ọ̀sì lára ẹ̀ ayé ẹ tiẹ̀ ti wá rún ó ti wò wípé o ò ní anything láti lose mọ́ láyé ó ti rò wípé gbogbo bí tó o níwédé tó ta gbòǹgbòdé ìbàjẹ́ ò bá kàn án ìgbà tó jẹ́ pé sòǹdókò ni yín ìsọ̀rọ̀ hálàlẹ̀mí yín táwa bá fẹ́ kú a máa ń kúkú tó wà reasonable ni ìyí tí ò bá kúkú tó wà reasonable láàrin wa àwọn baba ńlá wa tún lọ béèrè wò kí ló pa alágbájá yìí irú kú wo ló pa ẹni yìí torí wọ́n mọ̀ wípé kò tí ì yẹ kó kú oríṣẹ́ ẹ̀yìn ànùmádàrú lẹ́yìn ànùmádàrú lẹ́yìn òun búròkò lóòjọ́ owó àwọn ẹ̀yìn òun dúró dìgbà tó máa wó pa ẹ́ ó mọ̀ pé ó ti ṣẹ́ sínú. ó mọ̀ pé ó ti rúnkì èmi ò ní kó má bọ́ síta kó wá rojọ́ kó wá gbó bí ajá o ẹ̀jọba mi tilẹ̀kùn yẹn ìyá. tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ bú wa léèbú tá à nílè fún yín lésì ẹ bú wa léèbú táwa náà ò ní lè jàun pátá ṣùgbọ́n tẹ́ bá ti ń sọ nǹkan tẹ́ wá fi ń wéra wọn a máa sọ fún yín wípé ó jura wọn lọ ẹ má fi kú wo oorun àwọn pọ̀nrípọ̀ gbá ti yín ni wọn ò ní history tó dáa láyé kò síbi tó lọ ní gbogbo ìgbésí ayé yìí ìtàn yín rùn ni orúkọ yín gan làwọn èèyàn ń gbọ́ lásán wọ́n ń gbé yín ṣépè tìrantìran ni ẹ tún ń gba èpè mọ́ tilẹ̀ pé ẹ̀ ní ṣàṣeyọrí gbogbo ibikíbi tẹ́ ẹ bá ń lọ àṣetìlẹ̀ ló máa dé bá yín yé mi ẹ̀sọ́ ẹ̀ màámi ẹ̀ fún yèbọn mú kí yín gbogbo ibikíbi tí wọ́n bá ti ń dárúkọ Fúlàní èpè náà máa ń fi lélẹ̀ fún yín
àwọn bàbá tiwa orúkọ tí wọ́n ṣe é gbọ́ gbogbo ibikíbi tó o bá lọ tó bá rí àwọn ọmọ wa wọ́n mú ìdùnnú àtayọ̀ wọbẹ̀ ni. Ibi tó bá ti gba àwọn bàbá tiyín láyè wọ́n máa ń padà sunkún gbẹ̀yìn ni torí ẹ̀yin máa ń gẹṣin kó lù ní. Gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti rí wọn ẹ bá mi máa kọ́ síbẹ̀ agẹṣin kó lù ú òun làwọn ọkùnrin pọ̀n gbá yín tẹ́ ẹ bá rántí ẹ jẹ́ ká rán yín létí. Ìyá wa Tẹ́rì ọmọ Àlàdé. Àwọn bàbá ńlá tí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Ṣé o wá rí bàbá Abìjà tó dárúkọ yẹn? Ẹni tẹ́mi ò bá tí ì bọ̀ ó sì lè jẹran tó ju erin lọ. Torí wípé bàbá yẹn ò fẹ́ dalẹ̀ kó lè dalẹ̀ ni bàbá yẹn ò tí ì fi gbérí sókè hàn. Ní ṣe pé bàbá yẹn ò mọ ohun táwọn ẹgbẹ́ yìí ṣe láti fi lówó lọ́wọ́ ṣùgbọ́n ìṣẹ̀ṣe ò gbà bẹ́ẹ̀ ni. Torí àyànmọ́ gbóògùn orí ohun lẹ̀lẹ́jọ́. Gbogbo àwọn tó ń ṣe múvì tí wọ́n ń ṣeré àgbéléwò pátápátá pẹ̀lú bó ṣe fi eré àgbéléwò wọn tó ṣe fi ba ilẹ̀ wa jẹ́ tán èpè náà lè ṣe iṣẹ́ fún wọn. Èpè kò tún tẹ́ yín lọ́rùn náà torí tẹ́ ẹ̀ bá tẹ́ kẹ́ ẹ̀ fàtẹ́tẹ́ dì ìtẹ́lọ́rùn ò kì í dé fún yín. Saheed Shittu má kánjú rárá a máa padà dín àkàrà ẹ̀ lórí ètò yìí náà ni. Ó wà useless fún ẹ láti máa pariwo kó kú lọ́la kó sùn kó má jí kó sùn kó ṣe gbá kó darí kọ́ kó bá lọ síta kí mọ́tò gbá ẹ ká yí ẹrún ó ní ìdí ẹ̀. Kò sígbà tí má kú ò ní kú. Kò sí. Ó mọ̀ pé ẹnu báyìí òun lèèyàn fi ń pè nǹkan tó èèyàn fẹ́ fúnra èèyàn. Wọn ò sọ fún ẹ débẹ̀. O sọ títí o fi kó bá ìyàwó àtọmọ nínú oyún. Ìyàwó ẹ̀ ò tí ì kú kí ilẹ̀ ta sí. O ti bọ́ síta lórí ayélujára o tún ti mẹ́nu bèbè gbogbo nǹkan tí nǹkan ẹ̀ tó dá tó mí àti tí omi tó wà àfìgbà tí gbogbo ẹ̀ bá bàjẹ́ tán. Kò dẹ̀ lè dùn mí fún ẹ torí ayé Muhammadu gan bàjẹ́. Gbogbo nǹkan tó fàárọ̀ ọjọ́ kójọ ló padà ṣófo fún kó tó di pé òun fúnra ẹ̀ wá gbọ̀n lọ ó padà fojú sunkún ni. Inú ìbànújẹ́ ló padà gbàkú. Irú ìgbésí ayé yẹn ló ń invite for life ẹ̀. Irú ikú tó pa Muhammadu tó jẹ́ pé ó di kòròfo Allah sọ di kòròfo títí gbàtálà rí wípé wèrè ni Muhammadu yòbó bóun ṣe sọ di kòròfo tó wá fílẹ̀ fáwọn tó ti fẹ́ ba ayé ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ wọ́n padà rí ayé ẹ̀ bàjẹ́. Òun lọ fi rí pa. Tá bá ń sọ̀rọ̀ tó bá bú mi ní fún ẹ lésì ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ nípa àwọn baba ńlá wa màá tún padà wá fún ẹ lésì ní tó bá yẹ lésì torí mo rí pé nuisance yẹn tó bá sọ ọ̀rọ̀ tó make point ni màá fún ẹ lésì mo bá bọ́ síta wèrè ní gbogbo yín bó ṣe máa ń jókòó tó bá sọ̀rọ̀ bí ẹni táyé ẹ̀ ti rún sẹ́gbẹ̀ẹ́ kan mí ní fún lésì Ọlọ́run bá ń gbọ́ màá fi ẹgún lágídí ni ṣùgbọ́n tó bá sọ ẹ̀ tó make point màá wá gbé fún ẹ màá wá jọ fún ẹ
màá bá ẹ ṣàsọ́tọ̀ wà fún ẹ lésì ẹ̀ ntẹ́rù gbogbo ẹ̀ fi ń bà yín pé ká má gba ilẹ̀ wa nìyẹn torí ẹ ti mọ̀ pé tá bá gba ilẹ̀ wa a máa kà yín lẹ́rú kò dẹ̀ sí ẹrú tó máa kà mẹ́rú tínú ẹ̀ ò ní bàjẹ́ pẹ́rú lòun máa kà yín sọ́tọ̀ torí ẹ ṣọ̀tọ̀ọ̀tọ̀ sí wa ni ẹ ń ṣara wa a ní sọ pé kẹ́ má gbélé ayé ṣùgbọ́n kò ní jẹ́ ti bàbá tọmọ àlá máa wà ń bẹ̀ àlá yẹn lẹ́yìn ò fẹ́ rọ́kẹ̀lẹ̀ pa torí àlá gbọ́dọ̀ wà ń bẹ̀ tí ò bá sálà ń bẹ̀ ayé wa gan ò lè tóró torí kò síbi tẹ́ ẹ bá dé tẹ́ bá ti lọ dominate ibẹ̀ báyìí ayé wọn ìtòrò àlá gbọ́dọ̀ wà ń bẹ̀. Saheed Shittu mo tún sọ fún ẹ mo dẹ̀ ń tẹnu mọ́ tó ló dá mi lójú dé ní wíyẹn ni àṣìbàbá ẹ̀ dákàrà ẹ̀ àwọn tó ṣorí burúkú jù ẹ lọ àpadà dákàrà wọn ni tí ẹ ò ní já kọ́kọ́ kò dẹ̀ ní jẹ́ gbẹ̀yìn ẹni tó bá ti sọ wípé ilẹ̀ kóòtù òjíire lòun máa wa ìdọ̀tí sí lòun máa fi ṣe ẹlẹ́yà máa padà jàkàrà wọn ni kó lè tètè mọ̀ pé mi ò bá ẹ mú lélẹ́rẹ wàá rápẹ̀rẹ̀ ẹ̀ láìpẹ́ a máa padà jàkàrà ẹ̀ o jẹ́ ń tètè máa là á torí àìfọ̀wọ̀wọ́rọ̀ òun ló ṣe kí ni òun ló pa lépele ìpè àkọ́kọ́ tó ní gbá wúwo jàwó lọ àpẹẹrẹ ẹ̀ tí mò ń sọ pé ó máa rí kì í ṣe pé mo fẹ́ ṣe ẹ́ ní nǹkankan torí mi ò ní time mo kàn sọ fún ẹ ní bó ṣe ń sọ̀rọ̀ ọjọ́ ẹ̀kọ́ mínísítà sínú mi pé mo dẹ̀ máa jàkàrà bọ̀bọ̀ yìí ọlọ́run mi ní time fún ẹ láti ṣe nǹkan kan fún ẹ torí mi gan ò lágbára gbogbo ojú tí mò ń ní ojoojúmọ́ má jà gọ́tà tó ṣe ń wò mí àpẹẹrẹ tó máa rí ni wípé sórí fọ́tò kí ló ti ń porúkọ ẹ̀ Ajani Bello tó rí mẹ́rin ó máa sẹ́kọ̀ndẹ̀ tí bá dẹ̀ ti gbé síbẹ̀ bẹ́ẹ̀ yẹn mo ń retí jọ́ ti máa jàkàrà ẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ torí tá a bá máa fi àparí iṣu wọn àlejò kò ní mọ̀ pé n tá à ń sọ ni wípé ó ń dòrò mu wá ẹ máa ṣe lọ kẹ́ ẹ lè kú sí díẹ̀ náà ni ìdí ẹ̀ ni Ajani Bello kú sí ìdí ẹ̀ nìwọ náà máa kú sí ṣe bá Ajani Bello ṣe tiẹ̀ dàgbà ó lè dàgbà ń díẹ̀ gbogbo ẹnu ni mo fi sọ kì í ṣèpè ìzí ìṣe ìwúre bó ṣe yẹ kó rí ni mo ti sọ yẹn torí wípé àwa ọmọ orúmọlẹ̀ ti jí a sì ní gbà yín láyè kẹ́ dàgbà sídìí ẹ̀ ayé ìgbà tá Ajani Bello yẹn a jí ni òun ló fi dàgbà sídìí ẹ̀ tó bá jẹ́ pé a ti jí nígbà tá Ajani Bello wà ní prime ẹ̀ ìgbà yẹn ló máa ti gbèkuru jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra Saheed Shittu ó lè dàgbà sídìí wèrè tó ń ṣe ojú mi dáadáa mi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ojú ń kan ẹ ni ó sì lójú ẹkún olẹ́rẹ̀kẹ́ òṣè tó pọ̀ gidi gan ó tẹ̀ fẹ́ fojú kó farabalẹ̀ bí Muhammadu kó fojú sun ẹkún kó fẹ́ ẹ̀rẹ̀kẹ́ ẹ̀ kò ṣe dáadáa irọ́ ló pa akọlùkọgbà ni bó ṣe ń dé báyìí láàárọ̀ ló máa dé báyìí lọ́sàn-án ló máa dé báyìí lálẹ́ títí tẹ́mi ẹ̀ ò fi ní gbé mọ́ ó máa ṣẹlẹ̀ sí ẹ àdàbí tó bá jẹ́ wípé orí ilẹ̀ yẹn ó jẹ́ nǹkan tó yẹ kẹ́ máa rí fín ó jẹ́ nǹkan tó yẹ kẹ́ máa tó bá jẹ́ pé ilẹ̀ yẹn ò gbé ẹ níjọ́ kan ìgbésí ayé ẹ rí nìkan ló kù tó bá
bá jẹ́ wípé atẹ́gùn ilẹ̀ yẹn ò fẹ́ sí ẹ lára rí níjọ́ kan ló kù, tó bá jẹ́ pé gbogbo ohun táwọn baba ńlá kù bàbá wa tí wọ́n jẹ́ ẹlẹ́bọ tí wọ́n ṣe sílẹ̀ kò jẹ́ àǹfààní fún ẹnìkan ló kù, má gbàgbé wípé ìwọ náà ló polówó àgbo, ó ti ẹ̀ta gbó ẹ máa wọn gbó òfò tó ń tà ń gbà yẹn, àwọn ẹlẹ́bọ ló ṣe àgbo yẹn, ó ti gbàgbé pé àwọn ẹlẹ́bọ ló mọ ìpínlẹ̀ àgbo yẹn, bó ṣe ń bù mọ́ra wọn tó ń sọ pé léyìí kinní kan tó ń jẹ́ fún àwọn tó ń lò, àwọn ẹlẹ́bọ ló pinlẹ̀. Àdàbí tó bá jẹ́ pé gbogbo ohun táwọn ẹlẹ́bọ yẹn ṣe kò tí fìdí ẹrí, kò tí ṣe àǹfààní fún ẹrí láyé ẹnìkan ló kù. Ṣùgbọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ n tó ń ṣe o ò lè dàgbà sí díẹ̀. Gbogbo ẹnu ni mo fi sọ, gbogbo àwọn àfáà tó bá ó bá ṣètò fún gbogbo àwọn àfáà gbogbo sí ayé ìwọ̀n àwọn múkàndàm gbogbo wọn pátápátá, Ajani Bello ṣe jù bẹ́ẹ̀ ló padà lọ ni. Nítorí wípé àmọ̀túnmọ̀ ẹ̀ ló ṣe dàgbà sí díẹ̀. Mo tún sọ fún ẹ, o ò lè dàgbà sí díẹ̀, gbogbo ẹnu ni mo fi ń sọ fún ẹ. Mo yóò ṣáà sọ fún ẹ pé wà á kú lọ́la àbí wà á kú lọ́tùnla. Torí èmi kọ́ ni mo fẹ́ pa ẹ́. Kálí mi mo fẹ́ pa ẹ́ ni mo lè sọ fún ẹ pé ò ní jí lọ́sàn-án ọ̀la. Tí n bá lágbára ẹ̀ mo dẹ̀ máa ṣe fún ẹ. But torí pé ìṣẹ̀ṣe wa ò dé bẹ́ẹ̀. But my dear, má jẹ́ kójú kan ẹ rárá bí tá máa wà rí tí máa ti dín àkàrà ẹ̀. Bẹ́ẹ̀ tẹ̀ pẹ̀lú mi. Mo máa dín àkàrà ẹ̀. Màá dẹ̀ jẹ ẹ́. Sórí ó yẹ kó ti wo fídíò tí mo fi ti jẹ ti Ajani Bello àtàwọn some others. Iṣẹ́ torí pé Ọlọ́run Olódùmarè ni mo jẹ́. Torí tó dàlẹ̀ bá ti ń ṣe, tó bá ti ń ṣe tó ti ń pile jọ, kúlà ẹ̀ ó ti kún. Ó ò dẹ̀ lè fọwọ́ rọrí kú. Possible, báwo ló ṣe máa fọwọ́ rọrí kú? Nínú àwọn tó máa fọwọ́ rọrí kú ò sí ńbẹ̀. Nínú àwọn tó máa fọwọ́ rọrí kú, wọ́n ń kọ orúkọ wọn ò sí ńbẹ̀. Ó lè fọwọ́ rọrí kú. Sáàjì tù. Ó lè fọwọ́ rọrí kú. Kò possible torí ìyàwó ẹ̀ gan kò fọwọ́ rọrí kú látàrí òṣì tó ń ṣe kiri ló ti fi kó bá tiẹ̀. Báwo ni wọ́n ṣe fẹ́ fọwọ́ rọrí kú? Má ṣe lóògùn má mọ̀. Ẹni tó bá ṣe nǹkan tó tẹ́nìkan ò ṣe rí. Tó bá tún yá kó tún gbé fídíò síta, kó tún ṣépè lọ, kó tún pa àwọn ìyá mi lọ, kó tún pè Ògún lọ, kó pọ̀ya lọ, gbogbo ohun tó bá ti wù ẹ́ kó pè, ó lè escape ẹ̀. Nígbà tó bá dé bá ẹ, ìgbà tó dé bá Ajani Bello tí wọ́n gbé ṣánlẹ̀, ṣágbára yín gbé, wọ́n máa padà túfò ẹ̀ náà ni. Gbogbo ẹnu ni mo fi sọ, tó rójú ń kán ẹni, má jẹ́ kójú kán ẹ my dear. You still have a lot of crimes to do. O sì ní àwọn time kan tó jẹ́ wípé pìtìpìtì ayé máa surround ẹ, wọ́n gan kò nídìí kan sọ fún ẹ, wàá mọ̀ pé pìtìpìtì ti dé bá ẹ. Wàá mọ̀ pé nǹkan kan ti ń ṣe ẹ́. Wàá mọ̀ wípé ìtójàlú Muhammadu gan. Wàá feel irú feeling tí Muhammadu feel nígbà ayé ẹ̀ tó bá rí o. Torí èèyàn ò lè máa ṣe báyìí lọ kó má gba nǹkan kan díẹ̀. Kò nídìí kó máa béèrè fún ikú. Torí ò kì í ṣe èèyàn tó gbúdọ̀ kú bẹ́ẹ̀ yẹn. Fact ni mò ń sọ fún ẹ lẹ́yìn. Lọ́kọ déètì ní sílẹ̀ kó korúkọ mi ti lẹ́gbẹ̀ẹ́. Òun ṣe èèyàn tó yẹ kó kú bẹ́ẹ̀ yẹn.
tá bá ń sọ pé èèyàn kan sùn ó jí àbí èèyàn kan sùn lálẹ́ àná àwa jí láàárọ̀ kò wá jí kó ń ṣerú tiẹ̀ ló ń sọ. O ò sí ní kátígórì ibẹ̀ because o ò wọ́ ọ̀tẹ̀. Ojú làjọ lálẹ́ ìran la fi ń wò. Ilẹ̀ tó ń dà yẹn òun ló máa padà dà ẹ́. Torọ́ dà lẹ́mí ẹ̀. Ilẹ̀ tó ń dà yẹn òun ló máa padà dà ẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí ilẹ̀ wa ní gbogbo ilẹ̀kílẹ̀ tẹ́ ẹ bá wà ní ilẹ̀ Kóòtù Òjíire tó jẹ́ pé ẹ̀ níṣẹ́ méjì àárọ̀ yín ọ̀sán yín alẹ́ yín òun lè fi ṣe àdẹ̀ ń bá yín sọ ẹ̀ fẹ́ gbọ́. Àwa la máa padà jàkàrà yín torí gbà tá a mọ̀ ó yàtọ̀ sígbà tí gbogbo ayé ti ń sọ fún yín. Ṣáìṣìtù wọ́n ń pè é ojoojúmọ́ lòun sọ pé òun gbàgbọ́ ya ẹni tó ń pè é ò dákẹ́ náà. Èmi yàtọ̀ sáwọn tó ń sọ fún ẹ pé wàá kú láàárọ̀ ọ̀la wàá kú kílẹ̀ tó mọ́ ò ní pẹ́jọ́ méje ló ń jẹ́ bẹ́ẹ̀. Lẹ́yìn kó pọ́dún kan kó pọ́dún méjì kó pọ́dún mẹ́ta kó pọ́dún márùn-ún kájọ máa wò lọ láàrin ọdún márùn-ún yẹn wọ́n gan máa sunkún pé àníṣe kó kàn pé kí nǹkan kan kàn dé kó já ẹ okùn ẹ̀mí ẹ̀ kó dẹni rí bẹ́ẹ̀. Torí ò ní lè para ẹ̀. Bó ṣe ń sọ̀rọ̀ yẹn lánàá mind mi kàn sọ fún mi ní ọkàn mi ò dẹ̀ kí ń tàn mí jẹ pé ojú ló ń kan ẹ̀ ojú ń kan ẹ̀ ni n tó wà nílẹ̀ fún ẹ ju ikú lọ. Tó wà nílẹ̀ fún ẹ tó bá sùn lẹ́ni tó bá jí lọ́la ó máa dùn mí gan ṣé o mọ̀ ni torí ò ní mọ iye ohun tó ṣe. Gbogbo ètò ti ṣe kọjá tó bá ń wò báyìí máa kàn máa rẹ́rìn-ín ní bọ́tà náà yẹn nǹkan náà kàn sọ fún mi pé bó ṣe máa rí nìyẹn èmi náà dẹ̀ wá ń sọ fún ẹ pé bó ṣe máa rí nìyẹn. Ní rí sọ jù báyìí Ṣáìṣìtù mo mọ̀ pé mi pé iṣẹ́ gan ṣùgbọ́n tó bá ti fẹ́ sọ̀rọ̀ tó ní point tó máa ṣe rí ni mo ti sọ fún ẹ̀yin tèmi ní rí jù báyìí lọ. Orúkọ tèmi ò yí padà títí tá ó fi títí jíjọ́ mi bá ó ti fi pàdé. Orúkọ mi ni Òṣàtọ́lá Bímbọ́lá ọmọ wọn nílùú Ìpẹ̀rù. Ó dìgbà. Bẹ́ẹ̀ ni o Ògúnṣú nọ̀rì ọ̀sàṣú lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ aláyé ráyé aláṣàn ń ráṣàn o. Àgbà ìmàdé ò gbẹ̀yìn ọ̀rọ̀ wọ́n rí i pé kò sún ọmọ. Wọ́n wá fi run mu dí mú wọ́n fi rùn gan díyà pínpínpín. Adífágúnṣẹ́ yìí tí ṣo lórí òrò láyé. Àpò fún ìṣẹ̀ṣe tí ṣo lórí òrò ní ìwàrun. Ìṣẹ̀ṣe làwa bọ̀ nífẹ̀ẹ́ ká tó máa wo ṣe. Ìṣẹ̀ṣe làwa bọ̀ nífẹ̀ẹ́ ká tó máa wo ṣe. Ìṣẹ̀ṣe làwa bọ̀ nífẹ̀ẹ́ ká tó máa wo ṣe. Ẹ jẹ́ ká sí ìṣẹ̀ṣe o. Ẹ jẹ́ ká sí ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sìn o. Káwa tó òrìṣà. Ọlọ́run ní ìṣẹ̀ṣe o.
ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sì o káwa tó bọ̀rìṣà. Ìyá ẹni ní ìṣẹ̀ṣe o, bàbá ẹni ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sì o káwa tó bọ̀rìṣà. Egúngún ní ìṣẹ̀ṣe o, orò rè ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sì o káwa tó bọ̀rìṣà. Ọbàtálá ní ìṣẹ̀ṣe o, orí ẹni ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sì o káwa tó bọ̀rìṣà. Ifá ẹni ní ìṣẹ̀ṣe o, Odùrè ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sì o káwa tó bọ̀rìṣà. Ọ̀ṣun ní ìṣẹ̀ṣe o, Iyemọja ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sì o káwa tó bọ̀rìṣà. Ògún ní ìṣẹ̀ṣe o, Ìjà ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sì o káwa tó bọ̀rìṣà. Ṣàngó ní ìṣẹ̀ṣe o, Ọya ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sì o káwa tó bọ̀rìṣà. Ọbalúwayé ní ìṣẹ̀ṣe o, Ọ̀ṣọ́ọ̀ṣì ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sì o káwa tó bọ̀rìṣà. Ará Àgbò ní ìṣẹ̀ṣe o, Ìrìnlẹ̀ ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sì o káwa tó bọ̀rìṣà. Ìṣẹ̀ṣe o, Ẹ̀gbàrè ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sì o káwa tó bọ̀rìṣà. Ọmọlú ní ìṣẹ̀ṣe o, Kórìrè ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sì o káwa tó bọ̀rìṣà. Ìkónúkó ní ìṣẹ̀ṣe o, Agẹmọ ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sì o káwa tó bọ̀rìṣà. Ẹ̀lúkú ní ìṣẹ̀ṣe o, Ẹ̀yọ̀ ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sì o káwa tó bọ̀rìṣà. Oṣó ní ìṣẹ̀ṣe o, Àjẹ́ ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sì o káwa tó bọ̀rìṣà. Moríbà bàbá mi. Ewúrẹ́ tó wọlé tí òjúbà ó dẹran àmúso, àgùntàn tó wọlé tí òjúbà ó dẹran àmúdé.
mojúbà kọ́dá ayé mojúbà ṣẹ̀dá ọ̀run. Èmi bá níyàn ṣá òkú ti ṣe ìwà gbogbo ajúlé lọ. Basta. Ìwéré èjé èjé. Ìwéré èjé èjé. Bárakùn wọn bàrìṣà. Odò Olúwa mi ẹkùn àtẹ̀. Ìbà ìbà bàbá. Ìbà ìbà kọ́dà. Ìbà ṣẹ̀dá. Ìbà Olúwo. Ìbà Olùbọ̀nà. Ìbà parí padà ṣọmọ mọ́rọ́. Ọmọdé kò mọ̀ sí ọpẹ́. Àfi bá wa dá ṣe wù. Ọpẹ́ tó ṣàyíká. Ìbá gbà láyé àṣìkà. Bó jẹ́ tòwó àṣìkà. Ká lówó lọ́wọ́ àṣìkà. Bó jẹ́ tàyà àṣìkà. Ká láyà rere àṣìkà. Bó jẹ́ tọmọ àṣìkà. Ká rọ́mọ gbẹjọ́ àṣìkà. Bó jẹ́ tìlé àṣìkà. Ká kọ́lé mọ́lé àṣìkà. Àṣefí àṣegbà o. Àṣefí àṣegbà ire gbogbo. Àṣìkà. Ó tó wà lọ́wọ́. Àṣìkà. Ire gbogbo. A ní rí sọ Dubai tá ò fi tún pàdé. Orúkọ tèmi ò yí padà. Ẹ má gbàgbé orúkọ mi Ṣàtọ́lá Bímbọ́lá mọ́ wọn nílùú Ìpẹ̀rù. Ó dìgbà.